ẹ máa jà lórí kí bí àwọn nílé ṣe kí ni ọsìn Emmanuel ní kí lọ ní sọ wá lé sílẹ̀ kí ni àbò wa lásìlò ìbò àbò ní mọ́tò ńlá kan tó ṣe kíní wọn àṣẹlẹ̀ yà ó sì máa wá gbẹnu sílé ẹjọ́ yìí ó sì máa wá gbẹnu sí court of law wà ń bí báyìí ó sì máa gbẹnu sí court of law ẹ sì máa gbẹnu sí tó ti gbọ́ mo fẹ́ bọ́lẹ̀ mo fẹ́ bọ́ sọ́wọ́ tí Austin báyìí sí ó sì máa wá ganu níbí ìbàlálẹ̀ èmi àti ẹ alẹ́jọ́ láti wò ó ní tìjú ó ní àgbàlagbà tó ń ṣe láńgbáláńgbá òun ni ẹ na shouting odomi mo odo ẹ kodomi mo odo ẹ kodomi mo odo ẹ what rubbish ó ṣí school ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ní industry náà ẹ ní pé àwọn ọmọ kéékèèké yìí àwọn ọmọ ìṣàwù yìí ẹ ní bá wọn sọ̀rọ̀ pati bí olórí burúkú rẹ aláfiṣe lẹ bàbá lọ pati ni. ẹ̀yin tèmi arákùnrin tí a mọ̀ sí ọkọ àwọn single mothers Akeem Oblasti Austin Emmanuel pẹ̀lú arábìnrin tí a mọ̀ sí Aishat Raji nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ó tún blast àwọn elderly ones Yorùbá movie industry wípé ṣé wọn ò lè parí ìjà yìí ni ẹ̀yin wá ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ̀jẹ̀ kagbọ́ látẹnu arákùnrin yìí. ọba máṣọ báyìí máa lọ pati ni ẹ̀yin ló máa gbá wájú ìjì ká má dárúkọ wọn ìbá ní kí n dárúkọ wọn sí wá ní ọmọ yìí ó dárúkọ wá fáwọn àgbàlagbà ìjì mi ò fẹ́ dárúkọ ẹ máa gẹ̀ẹ́sì àwọn tí mò ń bá wí. ẹ̀yin lè máa wà wájú ewégele ẹlẹ́lẹ́jà ewégele máa ṣọkọ wèrè pátí oní pátí ẹ̀yin lè máa kọ́kọ́ dé pátí oní pátí bọ̀ táwọn ọmọ industry yìí bá ń jà wọ́n ń fa wèrè lọ́yàn ẹ̀ ní bá wọn wí ẹ̀ ní sọ pé nǹkan tó ń ṣe yìí dá nǹkan tó ń ṣe yìí ò dá. irọ́ ní sọ̀rọ̀ ẹ máa wò wọ́n ni ẹ máa sọ́kẹ́ ẹ ti dákẹ́ ẹ máa dákẹ́ ẹ ti dákẹ́ ẹ ti ṣe kinní kan ẹ ti bá wọn sọ wọ̀ gbọ́ bá wọn sọ wo ni wọ̀ gbọ́ ẹ̀yin bá wọn sọ lọ́mọ máa ṣe lẹ́yà lórí social media ẹ bá wọn sọ lọ́mọ máa ṣe lẹ́yà lórí social media ẹ wá ń ṣe òṣì ṣẹlẹ́jà ẹ ṣe ẹlẹ́jà ẹ sílẹ̀ ṣe àtọmọdé inú yín o àtàgbà inú yín o ẹ ṣẹlẹ́jà mi ò kúkú fọ fún yín wàhálà lé ayé yín nìyẹn bóun kẹ má like me I'm gonna say what I need to say. nǹkan gidi ẹ kí nǹkan bí kí nǹkan máa bàjẹ́ ẹ̀yin àgbájọ́sìn mo bá wí bí kí nǹkan máa bàjẹ́ lẹ máa like ẹ máa wá dákẹ́ ẹ máa wò bí ẹni tó súfèé ẹ máa wò bí bọ̀lọ̀ ẹ dákẹ́ wọ́wọ́ ẹ máa wò báyìí ẹ fẹ́ wo ibi tó fẹ́ já sí ẹ dọ̀mẹ́kẹ́ ẹ̀yin náà disgrace kò ń ṣe ara wọn. ká má lè rí ẹni tó máa pe àìsànú yín ká má lè rí ẹni tó máa pe àyì tí ọmọ ó ti mọ̀ ká má lè rí ẹni tó máa pe àìsànú yín tó máa bá àìsà sọ̀rọ̀ ni pé nǹkan tó ń ṣe yọ ọmọ yìí kó bójú mu kí ìṣẹ̀lẹ́yà lórí TikTok yìí ìṣẹ̀lẹ́yà lórí social media kódà sórí ṣó ń bọ́nú àìsà ṣó ń lọ́kì ṣó ń bọ́nú ẹ̀ ṣó ń lọ́kì wàá fi òbò nǹkan ló tó bá kẹta olóòdó tó bá kẹta odó ọ̀sìn odó kí ló ṣẹlẹ̀ ṣẹ́gun láyé ó ń pín kéré ní pé onífẹsẹ̀ tó wọ́n tó oko olóṣì ló ń dó oko olóṣì òun ló ń dó odó kó gidi oko tó jẹ́ star. oko tí ò jẹ́ star and do rubbish dokudo onídò wèrè wèlékeleke ìwọlé ẹ̀kọ́ máa pè ní àdó tó ṣì àdó panú àdó sunkún àdó jáwèrè. ìdí ẹ̀ bá dé láyè tó máa débẹ̀ kò nípa tó bá pín gbogbo òwò kiri nípa tó bá pín gbogbo òwò kí lọ́kọ́ tó fẹ́ tó ló fẹ́ dé bá
màá tó mú gbogbo òbò ó mú gbogbo òbò ó ti bàjẹ́ wọ́n ní òbò ẹ̀ wá ń wó yé ẹlẹ́lẹ́jà wọ́n ní rígítò yẹn báàdì gan jọ ọkọ mi màá láì láti gbọ́ rígítò yẹn kọ́tẹ̀ wá fèmí náà jẹ pé kárí ayé pé kárí ayé. ẹjẹ sáré lọ sílé ẹjẹ sáré ti bírèkì ẹjẹ àtẹ bírèkì ní ọwọ́ ẹ̀ náà a máa padà wá létà lórí ilé ó dalẹ́ fèmí àti ẹ̀ tó bá ti gbẹ́nu sí máìkì a máa yanjú ọ̀rọ̀ wa èmi àti ilé máa bá ẹ wí gidi gan I'm a vegetarian blogger ǹjẹ́ kúrò náà blogger kéékèèké tẹ̀ máa dún mọ́ bí mo ṣe kéré tó yìí mo jọmọ kékeré tó yìí táwa bá ń dún ẹ máa dákẹ́ ni. Because I'm a voice, I'm a vegetarian, Chief Justice, aquatic, lawyer, blogger, vegetarian blogger, the big mojo way. Mo ń bọ̀ wá báyìí. Ṣé lè ẹgbàá mi kí ló ṣe? Bọ́dá lóyin lẹ́pọ̀n ẹ káàbọ̀. Welcome to the court of law. Ẹ pàtẹ́wọ́ fún wa yìí. Alóyin lẹ́pọ̀ ní bọ́dá yẹn dájú ló fi jọ bọ̀ máa ní kí n blind boy no people only no need Mommy, can you see me? What I come on Yeah, bọ́dá lóyin lẹ́pọ̀n. Cheerful giver. Ẹ̀gbọ́n mi dòdò mayana. Ẹkùn ọkọ̀ òkè. Number 1. Mr. White. Ọba nígbà kan. Ó ń ṣọba ìsinyìí bọ́dá. Yeah. Odobs. Èmi bá di gbogbo ipa ní industry yẹn. Ẹ bá lẹ̀ ẹja wèrè. Ẹbí mi náà lé. Ìgbọ́n tẹ́ ṣe fún mi, mo ń dá padà fún owó yín ni. Àtẹni tí ò mọ̀ ń pa ẹ̀. Àtẹni tó mọ̀ ń pa ẹ̀. Máa fún yín jẹ ni. Odobs. My lovely brother. Ogo ìparapàtẹ má para rẹ Ogo Mr. White ẹ̀yin gan okú ọgọ́sìn ẹ̀yin gan sí yín sí làbà wọ́n lẹ́yìn náà dídó láàárọ̀ dídó lọ́sàn-án dídó láì tí wọ́n fi òbò ṣépè fún yín ni. ṣọ́ fi òbò ṣépè fẹ́yìn náà òbò tẹ dúdú tẹ́ fi lálùjọ ẹni bá fẹ́ ṣe fídíò fún mi I don't care at this point wọ́n tó bá ṣe fídíò fún mi wà bá mi ń bẹ̀ kọ̀sọ̀ tọ́wọ́ mo fẹ́ bá Austin sọ̀rọ̀ ẹ̀ òbò tẹ dúdú títí tó sọ yín di báyìí ẹdó òbò títí ẹdó òbò ọtún gbé wá sórí social media ẹ wá fi òbò ẹ fi change kádàrá yìí. Austin Emmanuel ayé ò ṣe yín